ní ọwọ́, òru ò bẹ́ẹ̀ ní ọwọ́, ayẹlẹ. Òru ò bẹ́ẹ̀ ní ọwọ́, òru ò bẹ́ẹ̀ ní ọwọ́, ayẹlẹ. Ẹ kú dédé àkókò yìí jákèjádò bíi tí ẹ ti ní àǹfààní àti máa wo Òru Omeni Owo TV. Orúkọ tèmi ni Babátúndé Balógun tí àwọn èèyàn mọ̀ sí Òru Omeni Owo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ṣe ní iléeṣẹ́ Òru Omeni Owo. Gbogbo ìgbésẹ̀ tá a fẹ́ gbé pátá a dúpẹ́ pé ó ń já sí ìrọ̀rùn Ọlọ́run. Gbogbo àgbáyé pátá ni ló ti mọ̀ wípé Babátúndé Balógun ti ṣe àgbékalẹ̀ Babátúndé Balógun Òru Omeni Owo Foundation, ibi tí a ti ń bá àìní àwọn opó tí Ọlọ́run ti ń lò wá nípasẹ̀ àwọn tí Ọlọ́run ń lò tí wọ́n jẹ́ donors fún Òru Omeni Owo Foundation láti bá ìgbáyé gbádùn àwọn opó láti bá pàdé ní ọ̀nà kan tàbí ní ọ̀nà mìíràn. Èyí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún 2017 ni ó jẹ́ ọjọ́ tí àwọn ìṣìkejì opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n wá sí iléeṣẹ́ Òru Omeni Owo tó wà ní Gospel bus stop ní ẹgbẹ́ ilé márùn-ún ní ti márosẹ̀ nítorí pé adé ìwòròjù ní Ìyànà Ọ̀fẹ́ ní ìlú Ìbàdàn. Ẹnìkan ti wà wájú mi báyìí, àwọn fọ̀rọ̀ dúró tó rọrọ̀ tí ẹ fi mọ gbogbo ẹ ṣe ń lọ láti mọ ibi tí bàtà ti gbé ń ta wọ́n lẹ́sẹ̀ gan-an kó wọ́n di pa wọn fún oògùn orí fífọ́ wo inú rírun. Ẹ bá dárúkọ yín fún àwọn tó ń bọ̀ wálé. Èmi ni Dásọ́lá Ògúnjọ́bí. Ẹ bá sọ sókè dáadáa. Èmi ni Dásọ́lá Ògúnjọ́bí. Ẹ tọ́ ọmọ ọdún mélòó mà? 32. Iṣẹ́ wo lẹ ń ṣe mà? Ẹ̀rọ ni mò ń lò. Níbo lẹ ti ń lo ẹ̀rọ? Agboolé. Agboolé lẹ ti ń lò lọ. Níbo lẹ ń gbé mà? Aláàdọ́rin, Jẹ́mẹ̀tù Aláàdọ́rin. Ṣé bẹ́ẹ̀ lẹ ti ń lo ẹ̀rọ? Bẹ́ẹ̀ni. Wájú ilé? Bẹ́ẹ̀ni. Ṣé ní tọkọ yín kọ́lẹ̀ ń gbé àbí ní ti Mo rẹ́ǹtì ilé mi o. ẹ̀rẹ́ ti lè? Bẹ́ẹ̀ni. Nígbà gan-an wọn gbà mí láyé mọ̀ láti mú ẹ̀rọ bọ̀. Wọ́n sì tún ti fún mi ní ìwé gan láti kó fún mi jáde nígbà tí mo lọ sí ilé ìsinmi ọ̀tún. Ilé tẹ rẹ́ǹtì wájú bẹ̀rẹ̀ ti ń lo ẹ̀rọ. Bẹ́ẹ̀ni. Ọdún mélòó ní ìsí ọkọ yín ti kú? Ọ̀ndì kìírí oṣù kẹta ni ọpọ́dún méjì tọkọ mi. Ó ti wọ ọdún méjì wáyé. Bẹ́ẹ̀ Àwọn mélòó lẹbí fún ọ? ọmọ mẹ́rin. Ṣé àwọn ọmọ yìí ọkọ yóò ti máa kọ́lé kó tó di pé wọ́n kú? Bọ́n nǹkan kan. Pẹ̀lú ọba yín gbé ọkọ kàtà láti gbà yẹn. Èmi nìkan náà ni mò ń bọ̀. Àwọn fámìlì ọkọ yín kọ́? Fámìlì ọkọ kọjá ẹnìkan tó bá ní ẹnìkan ọ̀hún náà tó bá ní náà ló fún wa. Alẹ́ ni ọ̀hún? Ẹ̀gbọ́n ọkọ mi. Ìgbà ọkọ yín ni. Bẹ́ẹ̀ni. Alúbá yín sanwó lé? Èmi ni mò ń trọ́gù láti sọ. Ṣé àwọn ọmọ yín lọ sílé ìwé? Àwọn ọmọ mi ń lọ sùkúl. Àkọ́bí mi ó ti jáde secondary school. Ó fẹ́ lọ sí ṣùgbọ́n kò sì rán lọ́wọ́ fún mi ni mo fi sẹ́nu sẹ́. Iṣẹ́ wo ló ń kọ́? Télọ̀. Ṣé ìgbọ́ ní bàbá àti ìyá? Mi ì ní bàbá mi níyà. Ẹ ní ìyá. Bẹ́ẹ̀ni. Ṣé Muslim ní àbí Christian? Christian ni mí. Christian ló pọ̀. Church wo lẹ lọ? Òkè Ìdáláre. Mo ló wà. Ó wà ní sáìdì ọ̀nà farm branch ní ọ̀nà Dandaru. Ibẹ̀ ló wà. Bẹ́ẹ̀ni. Bí ẹ lọ ní ìwé rárá? Ìwé mẹ́fà ni mo wà. Ìwé mẹ́fà lẹ́gbàá. Ǹjẹ́ kọ́ṣẹ́ rárá kẹ́ tó má rí? Mo kọ́ṣẹ́ kò ń kọ́ télọ̀ lọ bọ̀dù kò sórí ìrànlọ́wọ́ kankan fún mi. Ó ní ẹbí fi kọ́ṣẹ́ ìrìn ojú. Kó tó di pé ẹ ṣe gbéyàwó. Ẹ ní ṣọwọ́ kankan báyà bí? Ta ló ra ẹ̀rọ ìpín yín? Ẹ̀rọ yẹn èmi náà ni mo struggle láti dá àjọ tí mo fi ń dá díẹ̀díẹ̀ láti rà.
iṣẹ́ wo ló wà lọ́kàn yín láti máa ṣe. iṣẹ́ tí mo lè ṣe ni mo bá ń ṣé tẹ̀lé ṣe ilẹ̀ bá rówó bí èlò. ní kọ́lọ̀ ń bá ran ilé iṣẹ́ ìlọ́wọ́ láti sáré. Tẹ̀lé àmì kí n fún nọ́mbà yín àbẹ́ ẹ̀mọ́ lórí. Zero 90 ẹ́ 67 85 11 5 36 ẹ̀ mọ́ ṣe mistake náà ẹ bá ṣe mistake ní ṣe fara pàdé ara yín. 36 36 bẹ́ẹ̀. èyí ètò wa sàn ṣe lè sáyìn àbẹ́tẹ̀ kan ṣe.